ìyàwó náà sọ̀rọ̀ síta wípé torí kíni o tó bá ti ń bá òun lò pọ̀ ara ni òun kò dẹ̀ sí márèèjì tí ò bá ti níbi ìbálòpọ̀ mọ́ ó ti ṣetán àti túká nìyẹn o. ọ̀rọ̀ ìbálòpọ̀ ló fàjà gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ láti jọ ìbáyìí ọ̀rọ̀ ìbálòpọ̀ ohun tí mo play yìí ló fàjà. bẹ́ẹ̀ ni o torí márèèjì tí obìnrin bá ti ń gbé ara sá tó bá ti ń wá excuse tó bá ti ní no kò sáyè èyí kankan ti wà ń bẹ̀ nìyẹn o. obìnrin yẹn sọ pé tó bá ti bá òun sùn ara máa ń ni òun nǹkan kan wà ń di ẹ̀ tó bá ti bá òun sùn ara máa ń ni òun ara òun ò gbá mọ́ ara ni obìnrin bọ̀ kí ni ìfà tára fi ní ìyẹn la máa yẹ ní ọ̀dọ̀ yín nìyẹn bẹ́ẹ̀ kí ọkọ máa bá òun ṣe mọ́ ṣé ìyàwó yẹn sì fẹ́ dúró nínú márèjì yẹn nìyẹn. ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV ìkànnì tí a ti máa ń sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà àti jákèjádò àgbáláyé tó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ like kẹ́ sì comment màá bẹ́yìn bá ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Parapọ̀ TV lẹ́ẹ̀kan sí i ẹ káàbọ̀. ìjà tọkọ-tìyàwó ló wà láàrin àwọn méjèèjì ìjà tọkọ-tìyàwó ló wà láàrin àwọn méjèèjì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ. wòlíì èso ẹ̀mí mà ti jáde ìyẹn wòlíì Olúwakẹ́mi ó ti wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin Olúalọ́ àti ìyàwó rẹ̀ Yẹ́misí Òbí tí a sọ pé à ń wá láti ẹjọ́ èyí Yẹ́misí Òbí ò máa kú ohun tá a gbọ́ ni pé Yẹ́misí Òbí kò sí Nàìjíríà ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ láàrin Olúalọ́ àti Yẹ́misí Òbí òun náà ni pé àwọn méjèèjì ti kọra wọn sílẹ̀ ohun tá a gbọ́ ni pé Yẹ́misí Òbí òun náà ló bá ẹni rẹ̀ kan sọ̀rọ̀ nínú àwọn ẹbí rẹ̀ tó sọ fún ẹ wípé òun àti Olúalọ́ ò sí mọ́ nítorí pé bólúalọ́ bá ti ń bá òun sùn ojú ara máa ń dùn òun ní o ó ní gbogbo ìgbà tí Olúalọ́ bá ti fẹ́ bòun lájọṣepọ̀ òun náà lójú ara máa ń dùn òun. ọ̀rọ̀ pọ̀ ń bẹ tí wòlíì Kẹ́mi yìí sọ ìyẹn wòlíì èso ẹ̀mí ẹ já farabalẹ̀ gbọ́ ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ like ẹ kẹ́ sì kọ́mẹ̀ntì bí bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tìyín ó di sí o ìkànnì Yorùbá Parapọ̀ TV lẹ́wà yìí ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ já gbọ́n tí èso ẹ̀mí sọ lórí ọ̀rọ̀ yìí. ṣé ọkùnrin ká gbé mi sílé màá máa complain lónìí máa bọ̀ màá ní apá dùn mí o ẹsẹ̀ ni o àfimílẹ̀ tó bá tún yá orí ni o ọrùn ni o ṣé a máa dẹ mí a tún wá òkè no wàhálà sórí ọrùn àtẹsẹ̀ yẹn jáde ohun tó máa kàn nìyẹn torí oúnjẹ tí wọ́n nìyẹn torí bẹ́ẹ̀ ni mo ṣe fi lé bàbá àti ìyá mi sílẹ̀ tí mo ṣe lọ fẹ́ ẹ tí n bá wá ti nítorí ohun tí mo ṣe lọ fẹ́ ọkọ kò lè wọ́ọ̀kì mọ́ mo fẹ́ padà sílé wa nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn èmi a máa ṣe kánsẹ́lọ̀ tọkọ-tìyàwó bẹ́ẹ̀ ni o bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ìwọ obìnrin tó bá ti ní ìbálòpọ̀ lè wọ́ọ̀kì mọ́ láàárín ìwọ àtọkọ ẹ o ò fẹ́ padà sílé yín nìyẹn yes o ò fẹ́ kọ mọ́ nìyẹn torí ohun tó ṣe wà ní ọkọ nìyẹn má rò bí ẹlòmíì nítorí ọmọ kọ́ o bímọ o ti bímọ ẹlòmíì nítorí ọmọ kọ́ o tó bá jẹ́ torí ọmọ kí ló dé ta máa ń dàgọ́sì ṣé bí ọmọ yẹn á nítorí ọmọ orí ọmọ kọ́ torí oorun ni torí oorun lẹ ṣe wà ń bẹ̀ ọjọ́ kíjọ́ tó bá ti wá ní oorun ò ṣẹlẹ̀ mọ́ ilé yín ló kàn ó fẹ́ lọ dèyà dágbé nìyẹn o kò sí nǹkan ìwọ fúnra ẹ̀ ló ní ara ń ni ọ́ ìwọ fúnra ẹ̀ ló sọ̀rọ̀ jáde náà ara ń ni ọ́ o ò lè gbà mọ́ra mọ́ ẹ̀ wá ní kán bẹ́ẹ̀ máa wá ọkọ yẹn ẹ̀ wá máa béèrè ẹ lọ́wọ́ ẹni tí ara ti ń ni ẹ́. àwọn ìyá Ìjẹ̀ṣà bímọ yàtọ̀ sí sìstá yìí nìkan bí ìyá Ìjẹ̀ṣà bá tiẹ̀ ti dàgbà mo mọ̀ wípé ìyá Ìjẹ̀ṣà kì í ṣe obìnrin yìí nìkan ìyàwó pásítọ̀ Olúalọ́ nìkan ni ìyá Ìjẹ̀ṣà bí tí ó dẹ̀ yé mi yé pé bẹ́ẹ̀ kì í ṣe ẹyọ kan yẹn ni wọ́n bí àwọn ẹ̀gbọ́n wọn máa wà àbúrò àǹtí máa wà ó yẹ ká ti rí ẹ̀gbọ́n sìstá yìí lórí afẹ́fẹ́ káwọn náà ti sọ̀rọ̀ pé àwọn ni ọmọ ìyá Ìjẹ̀ṣà ẹ̀gbọ́n ìyàwó Olúalọ́ ó yẹ ká ti rí ó yẹ kí ẹni tó jẹ́ bí àbúrò èmi ni àbúrò sìstá tá à ń sọ̀rọ̀ nípa èyí ó yẹ kẹ́niyẹn náà ti jáde síta ó yẹ kẹ́niyẹn náà ti sọ̀rọ̀ pàápàá ìyàwó tá a tiẹ̀ wá ń sọ̀rọ̀ nípa èyí pàápàá tó jẹ́ obìnrin gangan fúnra ẹ̀ torí mo mọ̀ wípé ọ̀rọ̀ tá ẹni yìí ò kú alààyè ni àkọ́dì fídíò tí mo máa play fún ayọ̀dún mo ti gbé sí bíbá tẹ́lẹ̀
mo ti gbé sí orí wọ́ọ̀ mi, mo mọ̀ pé gbogbo yín náà lẹ ti gbọ́ lọ́dọ̀ ti bọ̀dá Rótìmí. Torí bí ẹjọ́ bá ṣe ń lọ bí wọ́n ṣe ń sọ yẹn, ó jẹ́ ká inú fídíò yìí jẹ́ ká mọ̀ wípé ẹ̀gbọ́n àǹtí yìí ó mọ̀bi tó wà. Àǹtí yẹn bọ̀dá ẹ̀ mọ̀bi tó wà. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí, ẹ̀yin náà lè mọ ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́. Ẹni sọ̀rọ̀ o, ṣé ẹ gbọ́ nǹkan tí ìyá Ìjẹ̀ṣà sọ mẹ́ẹ̀? Ìyá Ìjẹ̀ṣà ní ọdún tó kọjá ọmọ wọn gan ti sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wípé tí wọ́n bá òun sùn ara máa ń níhun. Definitely wọ́n ti fi ọ̀rọ̀ yẹn ọdún 3 ní ìyá Ìjẹ̀ṣà láwọn ò ti gbúrò ọmọ wọn mọ́, bọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń rí tó fi tó wọn létí. Ẹ jẹ́ á máa tẹ̀síwájú o. Olóyún ọ̀hún lẹ́nu. Àwọn ọmọ yẹn sì kéré nígbà yẹn ní 3 years ago yẹn. Ṣẹgbọ́. Ẹgbọ́ bẹ̀ yẹn o. Níṣe ọdún yìí náà ni. Níṣe ọdún yìí nígbà tá à ń wá yìí, ẹ̀gbọ́n ẹ̀ ló sọ fún mi wípé Pásítọ̀ Olúalọ́ ti lé àwọn ọmọ àtìyàwó kúrò nílé ní ibi tó ń gbé. Níṣe ọdún yìí ló sọ fún mi. Ṣé ti gbọ́? Màmá ni ò rí ọmọ ẹ̀. Àwọn ẹ̀gbọ́n ó ń sọ fún àwọn ẹ̀gbọ́n bí ìrìn àjò ṣe ń lọ. Question mi rèé, kí nìdí tí ọmọ ò fi pè yín gẹ́gẹ́ bí ìyá tó bí tó fi ń pe àwọn ẹ̀gbọ́n ẹ̀? Torí ẹjọ́ kì í ṣẹjọ́ ara ni ká má mọ̀ dá o. Torí bí ọ̀rọ̀ bá ṣe ń lọ la ṣe máa tọ́ o. Ntẹ́ wísìn ó pe ẹ̀gbọ́n ẹ̀, kò fi ẹ̀yin lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí ìyá, kò pè yín láti 3 years ago. Ó bọ̀ ó ń pe ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ ẹ̀yin lẹ́bí yẹn, ó ń pè é, ó sọ fún wípé ó ti léhun jáde o. Ọ̀rọ̀ Ìyá Ìjẹ̀ṣà ń yé mi bọ̀ o, ẹ jẹ́ ká máa gbọ́ o. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ó ń yọ òun lẹ́nu gan-an. Tán bá òun sọ ara máa ń níhun. Ó dẹ̀ ti sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wípé ọkọ òun ti lé òun jáde nílé. Fóònù wo ni ọmọ yẹn ń lò? Grandma, ọ̀rọ̀ ti yín leléyìí o. Torí èmi tẹ́ ń wo ìmí ìwógo sẹ́yìn kankan o. Bọ́ọ̀rọ̀ bá ṣe rí gan-an la ṣe máa sọ. Ẹni tó bá jẹ̀bi nínú ẹ̀yin náà a máa sọ fún yín. Fóònù wo ló fi pe ẹ̀gbọ́n ẹ̀ tí ò rí ẹ̀yin pè fún 3 years? Fóònù wo ni ọmọ tẹ́ bí nínú tó fi ń pe bọ̀dá ẹ̀ tí ò fi rí ẹ̀yin ìyá pè? Definitely ìjà ló dé lórí dòwe. Ìjà ló dé lórí dòwe. Kì í ṣe wípé ẹ mọ ibi tó wà. Kì í ṣe pé ẹ mọ ibi tó wà. Nínú fídíò yìí kì í ṣe pé ẹ mọ ibi tí ọmọ yín wà. Nínú fídíò mi tí mo ṣe lọ mo gbọ́ mo sọ fún yín pé kì í ṣe pé ẹ mọ ibi tó wà, bọ́ ẹ fẹ́ kí Olúalọ́kàn wá sọ fún wa wípé níbo ló gbéyàwó ẹ̀ sí. Tó ọ̀rọ̀ bá rí bí ẹ ṣe sọ yìí, Olúalọ́ mo láyọ̀ láti sọ fún yín wípé ó mọ̀ nínú ara ẹ̀ wípé ẹ mọ ibi tọ́mọ yín wà.
bàbá Olúalọ ó ti mọ̀ wípé ẹ ti mọ ibi tọ́mọ yín wà, ẹ kàn ń béèrè ni. Ẹ ti mọ̀ wípé wọ́n ń jà, ẹ kàn tún lọ fẹjọ́ rẹ̀ sùn. Torí mo ti rí fídíò kan tí bùdá Rótìmí náà tún gbé jáde níbi tẹ́ ẹ ti ń bẹ̀bẹ̀ bàbá ire, mo fọlọ́ǹbẹ̀ ẹ̀, ìyẹn náà òun ni ìyí tẹ́ ti gbọ́n sí, mo fẹ́ lọ́ǹbẹ̀ ẹ̀, ìgbà tó ò gbọ́ ni mo lọ fẹjọ́ ẹ̀ sùn ọ̀rẹ́ rẹ̀, ẹja parí ẹ̀ bíi kájà bíi kákúkọ̀. Mo ti gbọ́ fídíò yẹn náà. Grandma ṣe rí tí ọ̀rọ̀ bá rí báyìí, ọ̀rọ̀ tó bá ti jẹ́ ìdílé ni wọ́n ti máa ń yanjú ẹ̀, kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́, kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Ogun ayé ò ní borí wa. Ọ̀rọ̀ tó bá ti jẹ́ wípé ẹni tí ẹ tún fẹ́ bá tẹ́ ẹ ti ń jà yìí, ìránṣẹ́ Ọlọ́run ni, ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo ayé mọ̀. Kì í ṣe pé ó lo ọmọ yín, kì í ṣe pé ọmọ yẹn ti kú, ọmọ yẹn sì wà láàyè, bọ̀ wọ́n jà. Òun ni wọ́n wá lọ fẹjọ́ ẹ̀sùn. Ẹnìkan wá bẹ̀rẹ̀ síta, ó wá bọ́ síta, ó wá bẹ̀rẹ̀ sí pariwo wípé níbo ni ìyàwó rẹ̀ wà, Olúalọ. Ọmọ yín ó ń pe ẹ̀gbọ́n rẹ̀, ọmọ yín ó ń pe àwọn àbúrò, bọ̀ ọmọ yín ò pe ẹ̀yin. Kí nìdí tí ọmọ yín ò pe yín girama, tó fi ń pe ẹ̀gbọ́n, tó fi ń sọ fún wọn wípé ọkọ òun ti léhun jáde o, ọkọ òun ti léhun jáde, orí àtàn làwọn ń sùn. Torí ẹ̀yin lẹ sọ báyìí, ẹni ó ti sọ fún yín nínú bẹ̀ wípé ó ti sọ fẹ́ gbọ́n ẹ̀. Àwí ẹ̀rọ kì í ṣe orí ẹjọ́, ẹ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Kì í ṣe wípé Olúalọ gbé ọmọ yín pamọ́ síbì kan. Olúalọ wọ́n ń jà ni. Kéèsì yìí ti yàtọ̀ sí n tá à ń bọ́ bọ̀. Fídíò yìí jẹ́ kó yé wa wípé ìjà ni, kì í ṣe wípé Olúalọ gbé ọmọ yín sá lọ pé ó wà níbì kan tán kàǹpù ẹ̀ sí tí ò lè jáde síta. No, kì í ṣe wípé Olúalọ lu ọmọ yín o, kì í ṣe wípé Olúalọ Sam Olúalọ o ṣe ló gbọ́mọ yín síbì kan o tí ẹ mọ ibi tó wà. Ẹ jọ̀ọ́, àbàwọn ò ní bá ṣe wa, gbogbo wa la bí amọ pátápátá. Ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ lèmi o, bọ́rọ̀ bá ṣe rí ni mo ṣe máa sọ, bí bàbá mi bó bá ṣe ń sọ ni mo ṣe máa sọ fún yín. Kò ṣe bẹ́ẹ̀ tíjà bá wà láàrin tọkọ-tìyàwó, torí pé mo ti wá lórúkọ, torí pé mo ti gbé ministry dání, ẹ wá wò wípé the best thing orí afẹ́fẹ́ ló yẹ kán gbé ẹjọ́ ìdílé wá, torí pé mi àtọkọ mi ń jà. Ṣé láti kí ni ìtumọ̀ yẹn? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí yín ni mò ń sọ, ìdílé ni mò ń sọ lónìí o. Mo ti sọ ìwà ìránṣẹ́ Ọlọ́run bó ṣe yẹ ká hùwà, mo ti sọ sí fún Pastor Olúalọ, èyí tó kàn ní tiẹ̀ nìyẹn. Bọ̀ títẹ̀yìn ìdílé rẹ̀ ìyàwó, kì í ṣe pé ẹ̀ mọbi tó ọmọ yín wà grandma. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí, kì í ṣe pé ẹ̀ mọbi tó wà. Ó lé nílé, orí àtàn ni wọ́n ń sùn, ó ti kúrò. Ọmọ yín yẹn ó dẹ̀ ní fóònù dání, ó pe ẹ̀gbọ́n ẹ̀, ó ti lé onílé o. Kí ló dé tí ò pe ẹ̀yin? Ẹ dẹ̀ ní ẹ̀rọ ọmọ yín láti 4 years, ẹ̀rọ ọmọ yín láti 3 years, so yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ayé ẹ gbà mí o, ọmọ mi àti ọkọ rẹ̀ ń jà, kì í ṣorí afẹ́fẹ́ gan ló yẹ kẹgbẹ́ wá. Ọ̀rọ̀ ìdílé ni láíláí ni tọkọ-tìyàwó ti máa ń jà tán dẹ̀ máa parí ẹ̀. Láíláí sì ni ènìyàn ti ní mo fẹ́ fẹ́ tán ọmọ wà ń bẹ̀ tí divorce máa wà, wọ́n ní divorce. Ohun mo rí wípé eléyìí kì í ṣe ìyàwó mi, mo kàn jẹ́ lọ́mọ ni. Oníkálùkù á dẹ̀ move on. Oníkálùkù á dẹ̀ máa eléyìí á lọ fẹ́ lòmí, eléyìí náà á lọ fẹ́ lòmí. Oníkálùkù á dẹ̀ máa bá yí ẹ̀ lọ. Ayé ò parẹ́. Kì í ṣe wípé kẹ wá fẹjọ́ torí pé wọ́n ń jà. Olúalọ olórúkọ ni. Kẹ wá wò pé ìjà dé, ibo the best thing ká wá gbé wá sórí afẹ́fẹ́. Ṣé orí afẹ́fẹ́ ló fẹ́ parí ìjà? Gbogbo ọ̀rọ̀ mi tí mo ti ń sọ láti ìjọ́ yìí ẹlẹ́ẹ̀kẹta rèé. Orí afẹ́fẹ́ kó àwa máa dá sí, bó ṣe kí ló ń ṣẹlẹ̀? Àbọ̀ àwa kọ́ la máa parí ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ lọ sí human rights? Tó bá wá jẹ́ wípé ṣe Olúalọ yẹn, bóyá ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó jẹ́ pé ó fẹ́ dàbí pé cheating ni, ó fẹ́ fi ọwọ́ lágbá ọmọ yín lójú. Human rights wà náà, ọlọ́pàá wà náà. Kò sẹ́ni tó wà láyé tí òfin ò lè gbé. Ẹ̀ẹ́dẹ̀ lọ ẹgbẹ́ mọ̀lẹ́bí, ṣe bí ọwọ́ mọ̀lẹ́bí ló ti fẹ́ yàwó. Ẹ̀yin ti dàgbà bọ̀, ṣe bẹ́ẹ̀ lọ́mọ, ọkùnrin wà, obìnrin wà, àwọn àbúrò wà. Ẹgbẹ́ mọ̀lẹ́bí náà, Olúalọ afẹ́ rí ọ, afẹ́ parí ìjà, kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ mi pè wípé o lé wọn nílé, oníkan máa lọ, ìyàwó rẹ fẹ̀sùn kàn pé tó bá ti bá òun sùn ara máa nìhun, kí ló ṣẹlẹ̀?
say the best thing ó wá lé wọn nílé oníkan máa lọ ẹ parí ẹ̀ ní kébù ni. Grandma, ẹni tó bá gbé ohun èlò Olúwa dání kò ṣeé kọjú ìjà sí, àti wípé iṣẹ́ ìránṣẹ́ kò gbọdọ̀ tí ọwọ́ wa bàjẹ́ torí ọ̀rọ̀ ìdílé gbà míì. In fact èmi máa ń wò pé wàhálà ní ọ̀rọ̀ ìdílé fún ìránṣẹ́ Ọlọ́run torí iṣẹ́ ìránṣẹ́ tá a gbé dání máa ń jowú. Tẹ́ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lónìí nínú tọkọ wàhálà, bóyá ìyàwó ni wàhálà, bó ṣe máa ń rí fún àwa ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Ibi tó bá kọjú sí fóníkálùkù ni fún ẹni ìpè ní o, kì í ṣe ẹni ẹ̀bùn ni mò ń bá sọ̀rọ̀. Àwọn ẹni tó ní kọ́ gangan tó jẹ́ pé Ọlọ́run ló rán wọn níṣẹ́ gangan, ìdojúkọ tá a máa ń ní náà nìyẹn, ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọkọ. Bọ́ orí afẹ́fẹ́ tán gbé wá kọ́ ni torí nínú ọ̀rọ̀ yìí sìn ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀gbọ́n ìyàwó Ọmọlára yẹn, ẹ̀gbọ́n ọmọ yín mọbi tó wà, wọ́n ti léhun nílé, ẹ̀hún àti ọmọ yín ẹ̀gbọ́n ń sọ̀rọ̀. Definitely ọmọ yìí náà máa pè yín grandma, orúhun tẹ́ ẹ sọ yẹ wípé mi ò gbúrò ọmọ mi látọdún 4, mi ò gbúrò ọmọ mi. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọbi tó wà, àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọbi tó wà. Òun abájọ ìdí tí Pastor Olúwalóòfin fún gbogbo wa lésì nìyẹn. Fídíò yìí jẹ́ kó yé wa wípé àwọn ẹ̀gbọ́n wọn mọbi tí àbúrò wọn wà. Definitely bàbá Olúwalọ́mọ̀ wípé irọ́ gan lẹ̀ ń pa bẹ́ẹ̀ ṣe ń sọ wípé ẹ̀ mọbi tọ́mọ yín wà láti 4 years. Òtítọ́ wà lọ́wọ́ Pastor Olúwalọ́ because of that, torí bẹ́ẹ̀ ni ò ṣe dáhùn, torí bẹ́ẹ̀ ni ò ṣe ní ẹ máa bá ẹ wò ajá ń gbó bó ṣe rí nìyẹn. Grandma, èmi ò ní tàn yín jẹ, ìdí gangan nìyẹn. Ṣé rí gbogbo àwa tá à ń sọ̀rọ̀, gbogbo àwa tá à ń jẹ́ speaker tá à ń sọ̀rọ̀, ìdí tí Pastor Olúwalóòfin dáhùn gangan nìyẹn, torí wípé ó mọ̀ wípé àwọn ẹbí yìí mọbi tí àbúrò wọn wà. Àwọn ní àṣírí ẹ̀gbọ́n. Ṣé mọ̀ wípé tó bá jẹ́ pé ọ̀rọ̀ kidnappers là ń sọ sí pé ó gbé àmọ́bi tó wà láti 4 years, àwọn ẹ̀gbọ́n yẹ kó ti jáde síta. Mi ò rí àbúrò mi ní tòótọ́ o, àbúrò náà yẹ kó ti jáde, ẹ gbà wá o, àrántí wa bá sọ̀rọ̀, àwọn kan bá sọ̀rọ̀. Kí ló ṣe ọmọ yín gangan tí ò bá yín sọ̀rọ̀? Bọ̀ lọ́kàn ti tèmi dẹ̀ mọ̀ wípé ọmọ yín pè ìjà tọkọ-tìyàwó ló wà láàrin àwọn méjèèjì. Ìjà tọkọ-tìyàwó ló wà láàrin àwọn méjèèjì. Ẹ mọ̀ bí tí ìlú òyìnbó náà wà, ẹ̀yin lè má mọ ọ̀gangan bí tó ń gbé, ṣùgbọ́n àwọn fámìlì yín mọ̀ bí tí ọmọ yín wà. Àwọn fámìlì yín mọ̀ bí tọmọ yín wà, ẹ̀yin ìyá Ìjẹ̀ṣà fúnra yín lẹ̀ mọ̀ bí tó wà. Ọ̀rọ̀ tẹ́ sọ nínú bíbà yìí jẹ́ kó yé wa wípé ó ń pe bọ̀dá rẹ̀. Fóònù wo ló fi pe bọ̀dá ẹ̀ tí ò rí fóònù yẹn pè yín láti 4 years? Irọ́ ló wà ńbẹ̀. Èmi ìyálé Mósè, èmi sọ fún yín pé irọ́ ló wà ńbẹ̀, èmi ò gbàgbọ́, mi ò gbàgbọ́. Fóònù wo ló fi pe bọ̀dá ẹ̀? Bọ̀dá ẹ̀ dẹ̀ sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ̀yin. Ẹni bọ̀dá ẹ̀ ló sọ fún yín. Náà kí ló fóònù wo ló fi pè wọ́n? Àwọn àbúrò rẹ̀ ń pè náà, kí ló dé tí ò fi fóònù yẹn pè ẹ̀yin? Kì í ṣe Pastor Olúwalọ́ ló ní kó má pè yín náà, kì í ṣe òun ló ní kó má pè yín báyìí. According to ẹni tẹ́ sọ níbí báyìí, kì í ṣe òun ló ní kó má pè yín. Ọmọ yín fún rẹ̀ ni o, bóyá kò pè yín o, ọmọ yín fún rẹ̀ ni ò fẹ́ pè yín o. Kì í ṣe wípé Pastor Olúwalọ́ gbé pamọ́ síbì kan o, ẹni wọ́n ti lé jáde, ó ti lé wọn jáde, ó ti lé wọn jáde. Ìjà ti dé, ó ti divorce ẹ̀, ṣùgbọ́n bí àpótí ìjáwé ìkọ̀sílẹ̀ fún ẹni orí àìsàn ni wọ́n ń gbé ilé àkọ́kù nílùú òyìnbó. Lọ́dún wo? Ẹni lọ́dún yìí náà ni, nígbà tí à ń wá yìí. Bóyá ilé àkọ́kù tó wá ń gbé yẹn báyìí ni nǹkan kan ti wá ṣe é, lẹ́sẹ̀sẹ̀ wá ń béèrè wípé níbo ló gbọ́mọ yín sí. Grandma, ẹ ní ṣòfò alẹ́, Ọlọ́run á dúró tì yín, ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí. Kì í ṣẹ́rí ọ̀rọ̀ yìí, mo fojú wo bígbà tí ṣe bí olórúkọ ni. Ẹ fi ilẹ̀, a máa gbé ọ̀rẹ́ sórí afẹ́fẹ́, a máa fi báṣẹ́ ìránṣẹ́, àròbó òun níṣẹ́ ìránṣẹ́, bàtà bá gbé sórí afẹ́fẹ́ orí ẹ̀ máa pé láti báṣẹ́ ìránṣẹ́ ènìyàn jẹ́. Tọ́kọ mi bá jẹ́ wòlíì fún rẹ̀, ọkọ mi ní kọ́ tiẹ̀. Tí ó bá jẹ́ pé wòlíì làwọn méjèèjì, ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́ wa. Iṣẹ́ ìránṣẹ́ tó gbélé mi lọ́wọ́ lè yàtọ̀ sí tọkọ mi. Ṣó ti yé? Ọ̀tọ̀ọ̀tọ̀ ní fíìdì tán dẹ̀ máa gbélé àwọn méjèèjì lọ́wọ́ o. Gbogbo èyí tẹ̀yìn ti bíbà yìí máa ń kà bí iṣẹ́ tó bá ti rí dadi jí o, wọ́n gbọ́dọ̀ rí mọ́mí jí o. Iṣẹ́ ẹ̀bùn nìyẹn ò kọ́. Wọ́n máa rán ẹ níṣẹ́, wọ́n máa gbé iṣẹ́ kan fún ẹ. Ibi tó bá dẹ̀ rán oníkálùkù sí ló ti máa jíṣẹ́ o.
tó ń pè ní kọ́ nìyẹn o. Ó pè mí, wọ́n rán mi níṣẹ́. Orú iṣẹ́ wo ni wọ́n rán ẹ̀? Tí a bá wá jẹ́ tọkọ-tìyàwó tá a jọ ní kọ́, ọ̀tọ̀ọ̀tọ̀ ní fíìdì wa o. Fíìdì mi ọ̀tọ̀, fíìdì ti yẹn àjọ máa pàdé nígbà tá a bá pàdé tá a bá parí iṣẹ́ ìránṣẹ́ wa gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó ni o. Ìyẹn ò ní wípé ikọ̀ ọ̀kan lájọ máa ní tájọ máa ṣiṣẹ́ papọ̀ o. Òun ni ìránṣẹ́ Ọlọ́run tá a bá gbé iṣẹ́ ìránṣẹ́ dání, àjàjẹ́ ni tí ó bá ti wá jẹ́ pé ìyàwó ẹ̀ ò ní kọ́. Èmi ni Ọlọ́run pè o, torí wípé mo wá ní issue, ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láàrin èmi àtọkọ mi, o dẹ̀ wá rí mi wípé speaker ni mí, o rí mi pé iṣẹ́ ìránṣẹ́ mi great gan, o wá sórí afẹ́fẹ́ pé o fẹ́ fi tánìṣì mi àbí? O fẹ́ fi rò wípé iṣẹ́ ìránṣẹ́ yẹn ẹni tó bí ọmọ 3, o wá rò pé kò sí the best thing tá a ti lè parí ìjà mọ́ orí afẹ́fẹ́ kí gbogbo ayé wa máa fẹnu àbùkù kàn mí, kí gbogbo ayé fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ yẹn jẹ́, kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀, kò lè possible, a kì í ṣe bẹ́ẹ̀. Ìyá Ìjẹ̀ṣà àti gbogbo mọ̀lẹ́bí no, ọ̀rọ̀ voice note yìí tẹ̀ sọ́n bíbá torí mo sọ fún yín bí voice note bí gbogbo tí mo bá ń gbọ́ kọ̀ọ̀kan bó bá ṣe é lọ la ṣe máa analyze ẹ̀, rárá kì í ṣe bẹ́ẹ̀. Ìjà ti dé ni, ìjà ló wà láàrin wọn, ọ̀rọ̀ tọkọ-tìyàwó ó ti lé kó lé, ó yá kó níbi tó ń gbé o, mo máa lọ, ìjà ti dé, ó dẹ̀ pe ẹ̀gbọ́n ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, kì í ṣe bí ẹ̀gbọ́n ẹ̀ ò mọbi tó wà, ọmọ yín àgbà mọbi tó wà, mọbi tí àbúrò ẹ̀ wà. Ó ń pè wọ́n, àwọn ẹ̀gbọ́n sọ fún mi pé nǹkan má ti ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó, ẹ máa pè wọ́n ni àwọn méjèèjì lẹ́jọ́ máa bẹ̀. Bí Olúalọ́bádẹ̀ ti sọ fún mi wípé màmá kò lẹ́bẹ̀ mọ́, bóyá nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn tí ò fi gbẹ́bẹ̀. Ẹ dẹ̀ sọ fọ́mọ yín kó move on, àbí kó move on ni. Ó bímọ 3 fún mi tí ó bá ti ní kò sáyè ń bẹ̀ mọ́ ẹ, kò sí wàhálà, Ọlọ́run yóò bá wa wo ọmọ wa, kó ní kálukú mú ojú ayé ẹ̀ báyìí, kó ní kálukú tètè mú ọ̀nà ẹ̀pọ̀n, kò sí wàhálà bẹ́ẹ̀ màmá o. Bàbá ti bẹ ènìyàn, ṣùgbọ́n mo ti sọ ti pásítọ̀ Olúalọ́ fún orú ẹ̀ṣẹ̀ wo tí ìbá èèyàn ìbá àṣẹ náà bọ òun ló mọ nǹkan torí oníkù oníkálukú ọ̀dọ̀ wa ní kú wà, òun ló mọ nítorí tó fi ní òun ò gbẹ́bẹ̀. Ṣùgbọ́n mo ti sọ tó bá jẹ́ ọ̀rọ̀ ẹnu sẹ́nu ni, ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ fídíò yìí, obìnrin yẹn sọ pé tó bá ti bá òun sùn ara máa ń ni òun, nǹkan kan wà ń di ẹ̀, tó bá ti bá òun sùn ara máa ń ni òun, ara òun ò gbá mọ́. Mo mọ̀ pé n tó máa fàjà nìyẹn, ọ̀rọ̀ ìbálòpọ̀ ló fàjà, gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ láti jọ ìbáyìí, ọ̀rọ̀ ìbálòpọ̀ ohun tí mo play yìí ló fàjà. Kò dẹ̀ sí marriage tí ò bá ti níbi ìbálòpọ̀ mọ́, ó ti ṣe tá àti túká nìyẹn o. Bẹ́ẹ̀ ni o, torí marriage tí obìnrin bá ti ń gbé ara sá, tó bá ti ń wá excuse, tó bá ti ní no kò sáyè, nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn o, kò sí marriage mọ́ nìyẹn o. Ọkùnrin dẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ṣe dá wọn ní tiwọn nìyẹn tó ń pè ní marriage gangan nìyẹn, tí ò bá ti wá sí bẹ́ẹ̀ mọ́ ìyẹn ti ń lọ díẹ̀díẹ̀ nìyẹn. Ara ni obìnrin bọ̀ kí ni fàtàrà fi ní ìyẹn la máa yẹ ní ọ̀dọ̀ yín nìyẹn. Orú ọ̀rọ̀ tí wọ́n gbé wá sórí afẹ́fẹ́ kì í sórí afẹ́fẹ́. According tẹ wí bí báyìí ẹ mọ ibi tó wà, ẹ̀yin kan wà ń Jẹ̀ṣà ni ẹ̀ travel àbọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ mọ ibi tó wà, kì í ṣe kó sọnù. Bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ gbé ọ̀rọ̀ wá bí Bọ̀dá Rótìmí ṣe gbé ọ̀rọ̀ wá bí ìgbà tó jẹ́ wípé wọ́n kidnap èèyàn síbì kan àárí ẹ̀rí, bí ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ ó ṣókùnkùn sí ẹ̀yin gbogbo mọ̀lẹ́bí ó ṣókùnkùn sí yín ni. Exactly bẹ́ẹ̀ ló ṣe analyze ẹ̀. Olúalọ́ ńbo níyàwó rẹ̀ wà, Olúalọ́ ńbo níyàwó rẹ̀ wà, present ìyàwó gbogbo yín dẹ̀ mọ̀ ibi tó wà. Ìyàwó ẹ̀dẹ̀ ti mọ̀ pé wọ́n ti jà ní láti 4 years. Níbo ló ń gbé? Ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ibi tó ń gbé náà, ṣé bí wọ́n lẹ́ sọ kalẹ̀ yìí, ẹni ó ti sọ fún ọmọ yín ẹ̀ àgbà, àwọn ló ń sọ fún yín gbogbo bó ṣe ń lọ. Tí yín ni láti gbéra ẹ bá wọn parí ìjà. Ókè ẹ ti wá pásítọ̀ Olúalọ́ lọ tó ra ti gbọ́n yẹn, ó lè yín bí ajá, ẹni kọ́mọ yín mójú kúrò kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀. Ọ̀ọ́kọ́ gbé wọn lọ sí woman rights, àwọn ojúṣe wo ló fẹ́ máa ṣe lórí àwọn ọmọ yìí? Ọmọ 3 ò sáà lè da ọmọ 3 lù láyà just like that. N tó kan ti pásítọ̀ Olúalọ́ nìyẹn. Ókè kí ló fẹ́ máa ṣe fún àwọn ọmọ yìí o fẹ́ máa tọ́jú wọn, kó wà lọ́dọ̀ ẹ, ẹni tó bímọ 3 ti kó lálẹ́ èèyàn gbálé fún wọn, torí àwọn ọmọ yẹn kán máa live tó dáa ju kán máa rọ́mìrà pa òtún kiri láì lára láì lẹ́bi níbi tán wà. Kì í ṣe wípé ó sọnù, wọ́n ṣe gbé wá síbí ó dàbí ìgbà tí pé ó sọnù, bí ìgbà tí ènìyàn lò yàn, bẹ́ẹ̀ ni wéè tí wọ́n fi ń sọ, kì í ṣe pé ẹ mọ ibi tó wà. Wọ́n ti lé jáde ni, ìjà ti dé, ìjà ló dé tó ní dòwe girama o, ìjà ló dé, Ọlọ́run máa parí ẹ̀, tí mo bá mọ̀ wípé òtítọ́ àti ìjà gbogbo yín lẹ́dẹ̀ mọ̀ sí. Èmi náà kò sí babalẹ̀ tó lè bí mi lórí afẹ́fẹ́ kí wá dáhùn. Kò sẹ́ni tó máa bí èmi náà tí màá dáhùn náà.
ọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ kalẹ̀ ń sìn ẹ̀gbọ́n mọbi tó wà ó mọ̀ wípé òun fúnra ẹ̀gbọ́n ti sọ fún yín wípé ó lé òun ó ti lé òun àtọmọ kú òun lé ibì kan náà ṣà ń gbé tíwà àtọkọ ẹ bá wá jà ṣé kó wá bá ṣe ìránṣẹ́ ẹ̀jẹ̀ lókù ìyàwó Olúalọ kí ló dé tí wọ́n gangan ò ṣe voice note kó ṣe fídíò jáde fún wa èmi rèé o ìyàwó Olúalọ o nǹkan kan o nǹkan ṣẹlẹ̀ o kí ló dé tó fi lọ jẹ́ ọ̀rẹ́ ló gbẹ́jọ́ fún bọ̀dá Rótìmí ló lọ pè ṣe bí fóònù kan ló fi pe bọ̀dá ẹ̀ fóònù kan ló fi pe bọ̀dá lọ fi pe bọ̀dá ibi ni o ó ti lé wa lé o àbí fóònù kankan ni ṣé kò ní kámẹ́rà ni ṣé kò ní kámẹ́rà ni orú ìwà báyìí bí gbà tí yàn fẹ́ kánì ṣiṣẹ́ ìránṣẹ́ ènìyàn ni torí marriage kò lè work ọ̀tọ̀ ní marriage wọn fẹ́ yàwó lọ́rùn o ilé ayé bíbá ẹni ọ̀rọ̀ marriage mọ́ o bẹ́ẹ̀ ni wọ́n bá ti kú oníkálùkù ló máa fèsì ìdájọ́ ẹ̀ oníkálùkù ló máa fèsì ìdájọ́ ẹ̀ marriage tí ò bá dẹ̀ ti wọ̀ tó bá ti máa la ẹ̀mí lọ tó oníkálùkù bá yàgò fúnra wa kò léèwọ̀ kò burú jù o marriage tó bá wà nínú ẹ̀ tó bá ti jẹ́ ikú ni move on ẹbí wọn ló pariwo síta ń sì wípé tó bá ti bẹ́ẹ̀ lò pọ̀ ara máa ń ní ọ ṣé kára wa ní ọ pa ni ṣé o wá fẹ́ kú ni o ti kúrò nìyẹn wọ́n fúnra ẹ̀ ò lè gbà mọ́ o ní ìbálòpọ̀ yẹn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ definitely nǹkan bá nǹkan kan pàdé lára rẹ nìyẹn òkè tó bá bá yín parí ìjà ń sìn kó tún máa bẹ́ẹ̀ lò pọ̀ kára máa ní ẹ lọ kí ni orú ìbálòpọ̀ orú marriage wo nìyẹn ẹ jẹ́ ká mọ̀ tá ẹ wo ẹjọ́ la máa ń ká wọn ní sọ̀rọ̀ Yorùbá máa kọ̀wé bí a ṣe ń mọ̀ gbọ́ bóníkálùkù ṣe ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní bóníkálùkù ṣe ń mọ̀ gbọ́ o bí ẹ bá ṣe ń rò báyìí náà la ṣe máa sọ ẹ ti rò báyìí fídíò yìí òun ni mo ṣe sọ pé mo ń gbé fídíò yẹn bọ̀ tó jọmọ́ sí Ìyá Ìjẹ̀ṣà gangan ìdílé Ìyá Ìjẹ̀ṣà no a kì í ṣe bẹ́ẹ̀ torí pé ó ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ wá wò wípé orí social media la lè gbé ọ̀rọ̀ rẹ̀ wá torí marriage ẹ̀ torí wípé òun àtìyàwó ẹ̀ jà ìyàwó ẹ̀ jà ó dẹ̀ ti lé ìyàwó pé ó yá kúrò ẹ máa lọ ìyàwó náà sọ̀rọ̀ síta wípé torí kíni o tó bá ti ń bá òun lò pọ̀ ara ni òun nígbà tí ìyàwó ti mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó òun ara ni òun ò fẹ́ kí ọkọ máa bá òun ṣe mọ́ ṣé ìyàwó yẹn sì fẹ́ dúró nínú marriage yẹn nìyẹn ẹ̀yin obìnrin ẹ̀yin náà ẹ dáhùn fúnra yín gbogbo àwa tá à ń dá sí ọ̀rọ̀ yìí ṣé ẹ ti gbọ́ fídíò yìí obìnrin tó sọ̀rọ̀ wípé tí ọkọ bá ti ń bá a lò pọ̀ tán ara ni òun só fẹ́ dúró nínú marriage yẹn kí ni ìdí tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà tó bímọ mẹ́ta kò ṣẹlẹ̀ ti mọ̀ wípé nǹkan kan ti wọ́ wá nìyẹn ṣé àwa fẹ́ advice ẹ̀ báyìí kó dúró sínú marriage tí ara ti ń ní tán bá ti ń bá a lò pọ̀ kí lẹ mọ̀ tó ní lára kí lẹ mọ̀ tán ti ṣe sára tí ara fi ń ní obìnrin tán bá bá a lò pọ̀ tán ṣé ká parí ìjà báyìí kan tó máa bára wọn ṣe kára máa ní obìnrin yẹn lọ títí tó fi máa kú ṣé tí obìnrin yẹn bá move on kán yàgò fúnra wọn kátẹ́gùn ti ẹ̀fẹ́ sílẹ̀ ṣé kò dáa ju ká ní alúùsì ẹ̀ lọ ẹ jẹ́ ká mọ̀ tá à ń wí o ogun ayé ò ní borí wa ṣùgbọ́n tí pásítọ̀ Olúalọ lèmi ti sọ fún gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ mo bímọ fún ẹ a lè jàjà díjú ọmọ ti wà ń bẹ̀ àkàn fẹ́ra wa mọ́ ni adẹ̀ta bá ríra ń tà yẹ òní ká má kíra wa tí àwọn ọmọ wa bá ní nǹkan ṣe àjọ máa wà ń bẹ̀ bọ́ àkàn fẹ́ra mọ́ tó bá dẹ̀ ti ṣe ọkọ̀ dáríjì ti pásítọ̀ Olúalọ nìyẹn ara nǹkan tí mo sọ ní day one lélẹ́yìí first video mi ẹ tó bá lọ wò mo ní kí ló wà ń bẹ̀ a divorce o àti divorce kò sí nǹkan ó ṣe mi ò rí gẹ́gẹ́ bí nǹkan kan mọ́ ìgbéyàwó yẹn ò ṣe mọ́ àwọn mú yàn sí wọ́n mú yàn sí ṣùgbọ́n bí bọ́n ṣe ń treat ọ̀rọ̀ yìí bọ́n ṣe gbé wá bí bọ̀dá yẹn ṣe kọ́kọ́ pariwo mo kàn kọ́kọ́ fọwọ́ mi lẹ́nà pé ègbò wá ní kí ló adé tó báyìí tí bọ̀dá Rótìmí yẹn náà ṣì ń bọ̀ torí mo máa ṣe live fún bọ̀dá Rótìmí náà torí mi ò mọbi tó belong sí mo fẹ́ mọbi tí bọ̀dá Rótìmí belong sí ṣé òun bú Ọlọ́run ni òun bú Kristi òun bú èèyàn òun fi èèyàn bú Kristi torí bí ìgbà tí èèyàn ṣe àlòdì sí Kristi I don't know òun bú Ọlọ́run ó fẹ́ bú mi mo rí wípé nínú ọ̀rọ̀ ẹ̀ kan Ọlọ́run wo lẹ̀ ń sìn Ọlọ́run rá kéèyàn sọ wípé Ọlọ́run rádá kò gba ẹnu mi ò gbọ́dọ̀ sọ fún yàn pé Ọlọ́run rádaràdá wọ kò yé mi èwo ni Ọlọ́run rádaràdá ṣé Ọlọ́run ti dìyẹn lọ́wọ́ èèyàn Ọlọ́run no Ọlọ́run mọ̀ já sí Ọlọ́run rádaràdá orú ọ̀rọ̀ wo nìyẹn bọ̀ létà nìyẹn mo máa etí bọ̀dá Rótìmí nìyẹn tó bá fẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé kí ìwọ náà tún máa ṣẹ̀ sí Ọlọ́run nínú ọ̀rọ̀ tá a fẹ́ bẹ́ẹ̀ yẹn sọ aláfẹ́ pa bọ̀ ẹ tún bú Ọlọ́run bọ̀dá Rótìmí ẹ tún bú Ọlọ́run nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀ ń sọ fún Ọlọ́run tẹ́ àbí ẹni tó dá yín nìyẹn o àwọn wòlíì tó ń ṣe rádaràdá lẹ́ máa sọ àwọn tó ń gbé ohun èlò Ọlọ́run dání tí ó jẹ́ pé tèṣù wà nísàlẹ̀ lẹ́ máa bá wí kì í ṣe pé kẹ́ wá máa kọjú sí Ọlọ́run ẹ gangan bọ̀ ẹni tá a bá káyàn mú wípé wọ́n ní a bá
ẹnìyẹn wà nínú ẹgbẹ́ òkùnkùn, òun la lè bú ọlọ́run ẹ̀ wípé àṣọ ọlọ́run ẹ̀ rèé, ọlọ́run òkùnkùn ni wọ́n ń sìn, kì í ṣe ọlọ́run alààyè tó jọ dá gbogbo wa. Ṣùgbọ́n ẹ̀ tí ì ká mọ́ wọn lọ́wọ́ wípé a rí kinní kan lọ́wọ́ wọn, a kàn ń gbọ́ ẹ̀ ń gẹ̀ sọ̀rọ̀, wọ́n sọ fún yín, wọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ dáadáa, lè tí ì bú ọlọ́run tí wọ́n ń sìn. Kò sóhun tó tiẹ̀ kan Jésù Kristi nínú ọ̀rọ̀ yìí. Èèyàn sí ènìyàn là ń sọ yìí, kí ni kó kan Jésù? Torí mo rí bẹ́ẹ̀ tí ta mọ́ Jésù Kristi. Ẹ̀ ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé kì í ṣe kìrìsìtẹ́nì. Ìyẹn ni mo ti kọ́kọ́ wò láti lẹ̀ pé are you a Christian? Ṣé prophet kọ́ ni yín ni? Torí ìsọ̀rọ̀ yín ó tún dàbí bàtà ẹ̀ ń kọjú ìjà sí àwọn ọmọlẹ́yìn Kristi. Ṣé ti yé? Òun ni mo ṣe ń farabalẹ̀ gbọ́ details oníkálùkù. Ẹ jọ̀ọ́, ìyá Ìjẹ̀ṣà àti ìdílé ìyá Ìjẹ̀ṣà, ẹ jọ̀ọ́, gbogbo tó bá jẹ́ ìjà tẹ́ ẹ bá ti làkàkà, tẹ́ ẹ bá ti rí parí, ẹ lọ mójú kú o. Ẹ jẹ́ kọ́mọ yín wà ní àlàáfíà. Kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ ìyá Ìjẹ̀ṣà o. Màámi lẹ jẹ́ o, ìyá Ìjẹ̀ṣà nìyá mi náà, ìyá Ìjẹ̀ṣà lẹ́yìn náà. Kọ̀rọ̀ ọ̀run yájú, kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ o. Èèyàn pariwo fún yín, ó ní bọ́kàn bá ti bá òun lò pa ara máa ní un, ẹ̀ ń ṣe fẹ́ kára ní kú ni. Ó dẹ̀ ok, Ọlọ́run tún fún ara rẹ̀, ó ní kó máa lọ kó jáde. Ṣé kí ara wa ní ọmọ yín kú tó bá ti ń bá lò pọ̀ kó kú? Ṣé yẹn lẹ fẹ́? Orú ìgbéyàwó wo ni? Àbẹ́ ẹ̀gbọ́n tẹ́ wí fúnra yín ni? Nínú fídíò yìí ẹ̀yin fúnra yín lẹ kúkú sọ, àbí kì í ṣe pé mo bá yín sọ. Ṣé ká wá fi sílẹ̀ kí ẹni yẹn kó wá jẹ́ wípé ara máa nípa nígbà tán bá ń lò pọ̀? Ẹ jọ̀ọ́, ẹ fi ọmọ yín sílẹ̀ síbi tó wà, ẹ jẹ́ kó live life ẹ̀. Tó bá ní ìdí ọkọ òun fúnra rẹ̀ á ti ṣe fídíò jáde wípé òun wá ọkọ òun, ọmọ ibi tó lè wá ọkọ ẹ̀ sí. Ó dẹ̀ mọ àwọn tó máa gbégbèsè tá lọ bá parí ìjà àwọn àtọkọ ẹ̀. Ṣùgbọ́n ìgbéyàwó yẹn gangan ti lábà wọn. Obìnrin yẹn gangan ó ń fìlí pains nínú ara ẹ̀. Ó ní tó bá ti bá ń lò, ara ni òun. Ó sọ fún ẹ̀gbọ́n ẹ̀, òun náà ní Pásítọ̀ Olúwalọ́sẹ̀ mọ̀ pé ẹni táwọn bá kò sí ìbálòpọ̀ ńbẹ̀ mọ́, ó lé wọn jáde. N tó máa kẹ́yìn náà ni ìyàwó tí ò bá ti sí ìbálòpọ̀ mọ́, kí ló máa gbẹ̀yìn ẹ̀? Ó ti gbéra ẹ̀ sáà nìyẹn kó ní ká kò máa lọ bọ́. Obìnrin ló dẹ̀ mọ́ tó ń ṣòun. Bẹ́ẹ̀ ní ìyàwó yẹn gan, ìgbéyàwó yẹn ò lè wọ́ọ̀kì mọ́, kò lè wọ́ọ̀kì náà. Ẹni tó ń bá lòpọ̀ tára ń ní tó bá ti ṣe tán, ó ti ń dictate ẹ̀, ẹ̀dẹ̀ fẹ́ bá parí ìjà, ṣé kó tún padà wá kára máa nípa títí ó fi máa jáde láyé? Ẹ jẹ́ ká bọ̀dá Rótìmí, ìwọ fúnra ẹ gbọ́ téèpù yẹn, yìí náà lẹ́jú jáde o, pé fúnra yín ẹ rí sí sídà, ẹ pé obìnrin yẹn fúnra ẹ níbi tó ti ń gbọ́ ọmọ lára, ṣé o fẹ́ padà síbi tára ti ń ní ọ ni? Ṣé bí wọ́n fúnra ẹ ló ṣe fídíò jáde, ìyá Ìjẹ̀ṣà ló ti sọ fún àwọn ẹ̀gbọ́n, àbí ó ti sọ fún àwọn ó sọ fún ọmọ yín wípé bọ́kàn bá ti bá òun lò, ara ní òun. Ariwo ọmọ mi dà, fẹ́ wo lẹ wá ń pa, ariwo ọmọ dà, mi ò rọ́mọ mi, ariwo ẹ̀ wá dà. Ṣé kó tún padà wá síbi tára ti ń ní ni? Ṣé kó padà wá síbi tára ti ń ní? Ènìyàn ní ìbálòpọ̀ ń ní òun lára. Ìgbéyàwó wo ló tún kù ń bẹ̀ mọ́? Kò possible náà. Èmi ò, gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí wòlíì, ẹni tá a rán níṣẹ́ ní àkókò yìí, mo tún wá sọ̀rọ̀ bí obìnrin, mo tún sọ̀rọ̀ bí sísítà, omi Ìjẹ̀ṣà kan tí gbogbo wa jọ mu. Èmi ò lè advice yẹ kó o padà síbi tára ti ń ní ọ́. Èmi ò lè advice nínú fídíò tẹ́mi gbọ́ yìí, fídíò tí gbogbo yín ṣe jáde tẹ́ ẹ gbọ́ yìí, fọ̀rọ̀ bá ṣe lọ farabalẹ̀ tó bá fẹ́ dá ọ́ fídíò, gbogbo fídíò yìí mò ń gbọ́ kọ̀ọ̀kan ni, kì í ṣe kákan máa wí n tó wà nínú fídíò yẹn la máa sọ̀rọ̀ lé lórí. Tèmi nìyẹn o. Èmi ò lè advice ìyàwó Olúwalọ́kọ̀ padà sọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni, torí fídíò yìí gbogbo yín ẹ lọ gbọ́. Toro ti sọ nínú fídíò wí, ó sọ fẹ́ gbọ́n ẹ̀ wípé tó bá ti bá òun lò, ara ni òun ti kọ́kọ́ mú mọ́ra, ṣùgbọ́n ara òun ò gbá mọ́. Kẹ́mi wá dọ́ bẹ́ẹ̀ kí wá ní àfikún parí ìjà, kó dẹ̀ padà síbi tára ti ń níyẹn, kán bá ba lò pọ̀ tán kára kó gbẹ kú. No, kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀. Ó bímọ mẹ́ta, ọmọ mẹ́ta kú òun pílópí o, fèsì àwọn ọmọ yẹn kó máa tọ́jú wọn. Ẹ̀tọ́ Olúwalọ́, Sámú Olúwalọ́ ni kó máa ṣe fún àwọn ọmọ yẹn, kébi má pa wọ́n. Fèsì ayé ẹ̀, ìgbéyàwó ìwà tó Olúwalọ́ ò wọ́ọ̀kì mọ́ nìyẹn, ìbálòpọ̀ láàrin ìwà àti ò wọ́ọ̀kì mọ́. Ó dẹ̀ move on. Àǹtí Ọmọlára, move on náà. Àbí tó bá tẹ́ ẹ lọ́rùn ò ní sọ̀rọ̀ síta, ìwọ wọn níwọ ló sọ̀rọ̀ yìí náà. Tó bá tẹ́ ẹ lọ́rùn ò ní sọ pé ìbálòpọ̀ ni ẹ lára, o ti ìwọ náà ti pa nǹkan mọ́ra, nǹkan kan ṣẹlẹ̀, nǹkan kan ti wọ́ wá nìyẹn. Ṣé kán tún bẹ́ẹ̀ parí ìjà kó o padà síbẹ̀ kára ni ọ kú? Èmi ò lè advice ẹ̀bẹ̀ o. Ẹ jẹ́ ká fi mọ ẹ̀bẹ̀ tí ìyá Ìjẹ̀ṣà ń bẹ̀ kiri yẹn, ẹ jẹ́ ìrọ́mọ mi, kinní kan, ìyá bàbá rẹ̀, ẹ fi bàbá rẹ̀ lọ́rùn lẹ̀ ìyá Ìjẹ̀ṣà.
ẹ jẹ́ kí bàbá rẹ̀ dọ́ra máa bá tiẹ̀ lọ kó máa ṣiṣẹ́ rẹ̀ lọ. Ẹ jẹ́ kí ọmọ yín dọ́ra máa bá tiẹ̀ lọ jẹ́jẹ́. Bórí ọ̀fẹ́ bá sì wà fún láti fẹ́ ẹlòmíì, ẹ jẹ́ kó lọ rìmárì. Ẹ má tí padà sí ẹnu ibi tó ti máa wá kú o. Torí fídíò ẹ ṣe jáde ló jẹ́ sọ bẹ́ẹ̀. Ẹ má tí padà síbi tó ti máa wá jáde láyé fún yín. Torí ọmọ yín ti complain fún yín báyìí wípé ta ló mọ tó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó. Ẹni tá a bá sùn tó bímọ kan, bímọ kejì, bímọ kẹta, ó ti wá di wípé tó bá ti bá sùn ara ń ní nǹkan kan ti ṣẹlẹ̀. Nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn. Nǹkan kan ti ṣẹlẹ̀ o. Ọmọ mẹ́ta yẹn ni ẹjọ́ máa tọ́jú kó lè jẹun àwọn ọmọ yẹn o, kó má bàa ṣe wàhálà lásán. Ẹ fi sílẹ̀ o. Ẹ̀yin mọ̀lẹ́bí gbogbo ẹ̀, owó tẹ bá lè dá fún ọmọ yìí, ẹ dánwó fún kẹgbẹ́ rẹ́ǹtì fún kó máa gbé bẹ́ẹ̀, kóun náà dẹ̀ mú ṣẹ́ ẹ mójú kúrò lọ́rùn. Ibi tẹ́ ń ti padà bọ̀ yẹn inú ewu ni o. Tòró ti sọ fún bọ̀dá ẹ̀ wípé ewu wà lóko ló ń gẹ́. Ẹni tí ọkọ tí mo bímọ mẹ́ta fún bó bá tẹ́ bá dẹ̀ ti bá mi lò tí ara bá ti ń ni mí, definitely ikú ọ̀rọ̀ wàhálà ti wà ń bẹ̀ nìyẹn o. Mo máa kan bàtà mi ni, o ti mọ̀ bóyá àmọ́ tó fẹ́ fi ṣe kí lára fi máa nìyàn ká gbọ́n bàtà wa lóko àwé. Ìbálòpọ̀ lè wáyé láàrin èmi àti ẹ mọ́. Ẹni tí ìbálòpọ̀ àti tí ò bá dẹ̀ lè wáyé láàrin tọkọ-tìyàwó, marriage yẹn ti close nìyẹn. Ó ti forí sọpọ́ síbì kan. Torí ọkọ ò ní gbà, ọkùnrin ò ní gbà, obìnrin dẹ̀rẹ́ kò fẹ́ sọ̀rọ̀ síta wípé àní bó ṣe ń bá mi lò ó gbogbo ara ni wọ́n ń. Ọkọ á máa wọ́dà kí ló dé tí mo fẹ́ súnmọ́ ẹ tó jẹ́ kí n súnmọ́ ẹ, ó bẹ́ẹ̀ kó kẹ́rù ẹ̀ kó kúrò lé mi. Màámi, ẹ jẹun ọmọ dalẹ̀ o, ẹ fi ọmọ lára síbi tó wà, ẹ fi ilẹ̀ jẹ́jẹ́, ẹ jẹ́ kó dọ̀ra lọ máa ṣe ayé ẹ̀ kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀. Torí ẹ ti gbọ́ ohun tó wí, ohun tó wà nídìí ọ̀rọ̀ gangan náà ti sọ yẹn, àṣírí ẹ̀ gangan nìyẹn, ó ti tú fún bọ̀dẹ́ ẹ̀. Nídìí láti wá sórí afẹ́fẹ́ ká ṣẹ̀ṣẹ̀ wá máa pariwo níbo níyàwó ẹ̀ wà, níyàwó tó ti complain fún rẹ̀ wípé ara ni òun. Ẹ jọ̀ọ́ ẹ fi ọmọ lára síbi tó wà, ẹ jẹ́ kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀. Kọ̀rọ̀ ayé yá ju kọ̀rọ̀ ọ̀run lọ, ogun ayé ò ní borí wa o. Láti òní lọ mi ò dá sí ọ̀rọ̀ Pastor Olúalọ́mọ, enough is enough. Torí ọ̀rọ̀ yìí ó jẹ́ kó yé wa wípé n tó ṣèyàwó gangan ló ti sọ jáde yẹn, kì í ṣe pé ẹ̀mọ́bi tó wà. Ẹ̀yin fúnra yín kọ̀ọ̀kan dẹ̀ wà lọ́wọ́ ọmọ lára, ó ní fóònù dání, ó pe ẹ̀gbọ́n David à pè yín. Ẹ̀yin kàn fẹ́ kí Olúalọ́ bọ́ síta fún rẹ̀ kó wá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ kó lè bọ́ síta. Mo láyọ̀ láti sọ fún yín bẹ́ẹ̀ torí pé ó mọ̀ wípé gbogbo yín lẹ mọ̀ bí tí ọmọ yín wà. Torí ó mọ̀ wípé ó ti pè yín pé òun ti lé òun kò ń lé. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá kẹ́mi ìránṣẹ́ Ọlọ́run, ẹ dẹ̀ mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni mí, ẹ mọ̀ pé ìjà ló dé láàrin èmi àtọkọ mi. Kẹ́mi wá kẹ́nìkan wá bí mi lórí afẹ́fẹ́, kẹ́mi wá fún lésì pé ọdún bó bá jẹ́ èmi ń tèmi, ìṣẹ́jú kan máa fún ẹ lésì, èmi àtọkọ mi àṣì pọ̀ mọ́, bóyá kò gbé tó bá fẹ́ ṣe sí. Ìbálò kò wọ́ọ̀kì mọ́ láàrin èmi àti kóòtù Ọlọ́run tó fẹ́ gbé mi lọ, bóyá o lè mú jáde. Wọ́n lè mi, èmi máa fún ẹ lésì. Bọ̀dá mi, ṣó ti yé, máa fún ẹ lésì. Bẹ́ẹ̀ni kan bí mi pé kíní kan máa sọ fún ẹ. Ìrìn àjò tèmi jìnnà gan. Ọkọ rán mi iṣẹ́ wá sí bíbá yìí, mo lọ́kọ mo bímọ láyọ̀ àtàlàfíà lájọgúnlẹ̀. Nítorí bá fẹ́ fọkọ mi gún lára, bóyá mo sunkún wípé nǹkan kan ṣe mí tó fẹ́ fi máa bí mi ní foolish question. Nígbà tí ìgbẹ́jọ́ mi wá sórí afẹ́fẹ́ pé nǹkan kan ṣe mí, bóyá mo kọ lẹ́tà ọkọ sí ẹ, why tó máa bí mi, èmi ni mo ní pásánà ayé mi nìyẹn. Ṣùgbọ́n kẹ́nìkan wá rò wípé kí ìdílé ọkọ mi kan wá jáde pé ẹ̀kọ́ ọmọ wa bí ìgbà tí èèyàn fẹ́ tá lè ṣe èèyàn ni o. Ẹ jọ̀ọ́ ẹ ti mọ ibi tọ́mọ yín wà, ẹ mọ̀ wípé ìjà ti dé láàrin tọkọ-tìyàwó nìyẹn. Ẹ má wá torí pé ó jẹ́ public figure, kí la lè ṣe, ẹ fílẹ̀, wọ́n wá gbẹ́jọ́ wá lọ bọ́ rẹ̀ fílẹ̀, màá sọ̀rọ̀ yẹn. Bí ìgbà tí èèyàn fẹ́ tá lè ṣe orúkọ èèyàn ni o. Rárá, bí ìgbà tí èèyàn fẹ́ báyàn lórúkọ jẹ́ ni. Ẹ jẹ́ ká mọ tá à ń ṣe. Bí o bá ṣe mọ̀rọ̀ gbọ́ kọ́ bẹ́ẹ̀ náà la ṣe máa mọ̀ ọ́ dá. Bẹ́ẹ̀ ni mo sọ, ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tó ń dájọ́ o. Ó bá ti kọ́rọ̀ àmọ́ bó ṣe máa dáa. Obìnrin ti sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé ó ti tú àṣírí yẹn fún. Bó bá ti ń bá òun lò pọ̀, ara ń ni òun ti kọ́kọ́ ń pamọ́ra, òun ò pamọ́ra mọ́, òun ò fẹ́ kí ìbálòpọ̀ wáyé mọ́. Ọkùnrin ò dẹ̀ mọ̀, òun gbára sá, ọkùnrin wá wò pé òkè ńgbà tó ti ń gbára sá tí ò dẹ̀ hàn sí kúrò nílé ni. Ó lé wọn jáde, àtìyàwó àtọmọ, ó nídìí o. Ọgbà yóò ní borí wa. Ìdí gangan ìyàwó ti tú sí rí fún rẹ̀. Ẹ jẹ́ ká dọ̀ amójúkú o, Ọlọ́run á bá wọn yanjú ẹ̀. Tẹ́ bá wá pè mí síta bẹ́ẹ̀, Olúalọ́ ò ní sọ̀rọ̀, kò ní sọ̀rọ̀ torí wọ́n ti mọ ibi táwọn jọ ń lọ fúnra wọn. Kì í ṣe pé girama ò mọ̀ wípé wọ́n ti kú ó ti kúrò. Girama ti mọ̀ nínú voice yìí. Interview yìí, girama mọ̀ wípé wọ́n ti lé ọmọ òun jáde náà.
ẹsẹ̀sẹ̀ wá bọ́ sórí afẹ́fẹ́ ẹsẹ̀sẹ̀ ń sọ fún wa wípé mẹ́rin ọmọ mi látọdún 3 o mẹ́rin o ẹ̀rí ẹ ti mọ̀ wípé ó ti jáde ẹ já kúrò lórí ẹ̀ ó jẹ́ ti pásítọ̀ Olúalọ́ ẹ já kúrò lórí ẹ̀ ẹ jọ ẹ já kúrò lórí ẹ̀ ọ̀rọ̀ iṣu ayé wọn nìyẹn ẹ jẹ́ kan lọ parí ẹ̀ kó kan wá a ti mọ bí tá à ń lọ lórí ẹ̀ ẹ ti gbọ́ ẹ ti mọ bí tẹ̀ ń lọ ìjà ni wọ́n jà ìwọ̀ fún ìtẹ́lọ́rùn òwọ̀ fúnra wọn mọ́ oníkálukú dẹ̀ ti mú bọ̀n tẹ́ ẹ bá ti jẹ́ tọkọ-tìyàwó láyé yìí Ọlọ́run á bá yín parí ẹ̀ padà tí ó bá dẹ̀ lè wọ̀ mọ́ láyọ̀ àtàlàfíà gbogbo yín máa gúnlẹ̀ ẹ jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ yìí ó ti hàn kedere nínú voice note yìí wípé ìbálòpọ̀ ni wàhálà fi dé ṣé ọkùnrin ká gbé mi sílé màá máa complain lónìí máa bọ̀ màá ní apá dùn mí o ẹsẹ̀ ni o àfimílẹ̀ tó bá tún yá orí ni o ọrùn ni o ṣé a máa jẹ mí á tún wá òkè no wàhálà sórí ọrùn àtẹsẹ̀ yẹn jáde ohun tó máa kàn nìyẹn torí oúnjẹ tiwọn nìyẹn torí bẹ́ẹ̀ ni mo ṣe fi lé bàbá àti ìyá mi sílẹ̀ tí mo ṣe lọ fẹ́ ẹ tí n bá wá ti nítorí ohun tí mo ṣe lọ fẹ́ ọkọ kò lè wọ́ọ̀kì mọ́ mo fẹ́ padà sílé wa nìyẹn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn èmi a máa ṣe kánsẹ́lọ̀ tọkọ-tìyàwó bẹ́ẹ̀ ni o bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ìwọ obìnrin tó bá ti ní ìbálòpọ̀ lè wọ́ọ̀kì mọ́ láàárín ìwọ àtọkọ ẹ o ò fẹ́ padà sílé yín nìyẹn yes o ò fẹ́ kọ́ mọ́ nìyẹn torí ohun tó ṣe wà lé ọkọ nìyẹn má rò bí ẹlòmíì nítorí ọmọ kọ́ o bímọ o ti bímọ ẹlòmíì à nítorí ọmọ kọ́ o tó bá jẹ́ torí ọmọ kí ló dé ta máa ń dà gọ́ọ̀sì ṣé bí ọmọ yẹn á nítorí ọmọ orí ọmọ kọ́ torí oorun ni torí oorun lẹ ṣe wà ń bẹ̀ ọjọ́ kíjọ́ tó bá ti wá ní oorun ò ṣẹlẹ̀ mọ́ ilé yín ló kàn o fẹ́ lọ dè yàndágbé nìyẹn o kò sí nǹkan ìwọ fúnra ẹ ló ní ara ń ni ọ́ ìwọ fúnra ẹ ló sọ̀rọ̀ jáde náà ara ń ni ọ́ o ò fi lè gbà mọ́ra mọ́ ẹ wá ní kán bẹ́ẹ̀ máa wá ọkọ yẹn ẹ wá máa béèrè ẹ lọ́wọ́ ẹni tí ara ti ń ni ẹ́ ẹ jọ I rest my case ní ìlàrímọ ní ọ̀rọ̀ bá èmi ti mọ ibi tá à ń lọ mo ti mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá mo ti mọ tó ṣẹlẹ̀ ogun ayé ò ní borí wa n tó bá wà ń bẹ̀ fún pásítọ̀ Olúalọ́ òun ló ìmọ̀ n tó fà tí ara fi ń ní obìnrin tó fi ń báyàwó lò pọ̀ tára ń ní ó ku òun àtọlọ́run kọjọ lọ máa ṣèdájọ́ ayé wọn bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ìyẹn kò sídájọ́ yẹn lọ́wọ́ èmi òun àtọlọ́run kọjọ fèsì ìdájọ́ òun ò ogun ayé ò ní borí wa. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu wòlíì èso ẹ̀mí yìí ìyẹn ni pé n tó ń ṣẹlẹ̀ síyàwó Olúalọ́ bí a bá di pé ọkùnrin ń bóbìnrin sùn tóbìnrin sọ pé ó ń rẹun ó ń dùn ún ó túmọ̀ sí pé tó fi bímọ kìíní tó fi bí kejì tó bí kẹta bó o lù sí jẹ́ ṣùgbọ́n ṣá o ìyàwó Olúalọ́ ìyẹn Yẹ́misí Ìyábọ̀ Òbí ó náà lọ̀rọ̀ ọ̀hún yé n tó tiẹ̀ múnú wa dùn náà ni pé a gbọ́ pé àlàáfíà ló wà pẹ̀lú ń tá a gbọ́ yìí ni o nínú èyí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ kò ní jù báyìí lọ táàrí labalábí tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ báwa tẹ subscribe síbẹ̀ ẹ like kẹ́ sì comment búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o ire o ire kàbìtì. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀.